tó ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Òkunlọ́lá Àmọ̀wó, ọmọ orí là á pàtẹ aṣọ, ọrùn là á pàtẹ ẹlẹ̀kẹ̀. Bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. Mo kí wa pé a kú àmójúbà oṣù Ọ̀wàrà, èyí tí í ṣe oṣù kẹwàá ọdún 2022. Ìran Yorùbá poṣù náà lóṣù Ọ̀wàrà. Ọ̀wàrà òjò onírọ̀ lóṣù kẹwàá. Ire ọ̀wà wa wá o. Oṣù kẹwàá la pè é. Ire owó kó wá wa wálé. Ire ọmọ kó wá wa wá. Ire àìkú tí í ṣe baálẹ̀ fọ́rọ̀ kó wá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Òkòkò Àṣà wálé. Nínú ìrìn àjò oṣù kẹwàá ẹ̀ ní pasán. Nínú ìrìn àjò oṣù kẹwàá ẹ̀ ní pòfo. Nínú ìrìn àjò oṣù kẹwàá ẹ̀ ní pàdánù. Láṣẹ lọ́wọ́ Olódùmarè, gbogbo ibi tẹ́ ẹ bá ń lọ àlọ́bọ̀ ni yóò jẹ́ o. Ẹ̀ ní lọ àjò àlọ́ òde. Ọwọ́ ìjagun ẹnu kọ́ mọ̀ ṣe ṣẹ́gun. Ẹsẹ̀ ìjagun ọ̀nà kọ́ mọ̀ jàre ẹ̀. Àlọ́yè báyìí ní ti pèrègún lóko. Ẹ lọ rí lóṣù kẹwàá. Ẹ bọ̀ rí. Ìkọ́ ò ní kọ́ yín o. Ẹ ní ṣìrìn. Lórúkọ Olúwa ni mo sọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Òkòkò Àṣà níbi tẹ́ ẹ ti ń mówó, tẹ́ ẹ fi ń ra dátà láti wò wá, tẹ́ ẹ fi ń subscribe, tẹ́ ẹ fi ń bá wa share ẹ̀. Láṣẹ Olódùmarè náà ò ní tán owó yín. Ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ o. Gbogbo yín pátápátá ni mo wúre fún lóṣù kẹwàá wípé ire gbogbo kó wá yín wálé. Ẹ ní gba lẹ́tà àdádúró o. Ọ̀ràn tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ kò ní jẹ́pin yín. Gbogbo ẹni ó pinnu àti ṣayín lọ́gbẹ́ lóṣù yìí, Olódùmarè ó jẹ́ wọn fọwọ́ ara wọn ṣera wọn. Idà ahun òun la fi pa òun. Gbogbo ẹni ó bá gbédà òkè tó lòun ò fi ṣayín, wọn ò fi ṣera wọn tọmọtọmọ. Ẹ̀yin àti ìdílé yín ẹ ní rí bí lẹ́yìn o. Ó dàbọ̀.